kádùrá gbèmí o. Àdùmáradán èyí fún jòwó. Aya Àdìó ni o. Mọ̀mọ́ ẹ̀rí olúwa. Mọ̀mọ́ mo fẹ́ ọ̀la. Ọmọ wọn nílé olókun. Nílùú Ọ̀yọ́ Àtìbà. Omi sọ̀jọ̀ yìí bí o. Ẹ bá mi kádùrá gbèmí o. Ìbálòdé tó ní o. Nílé yìí mo rẹ̀bà kí n tó wọlé wá. Mo rẹ̀bà níwájú àkọ́dáyé o. Ìbà tí wáyé òjò ìbà tí wọ̀ oòrùn. Mo ní mo wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó bá wa dádúrà gbèmí sí. Olúwa ṣèyí ọmọ Adélékè tí sọjọ́ òbí ló ní òkú ọdún. Aya Àdìó Babátúndé Olúwatósìn olóríire ọkùnrin. Mo pẹ́ Babátúndé aládé orí rẹ̀ ló gbé mi dé gbàgede. Ọládùúkẹ́ mọ̀ bọ̀ wá bá mi kí èyí fún jọ̀wọ́ omi ayọ̀ mi ní ìdùnnú mi nàrí dùnnú mi ní. Ó ní wá bá mi kí ìyá àwọn ọmọ mi. Wá bá mi kí olólùfẹ́ mi. Wá bá mi kí èjìká mi dáadáa. Ó ní wá bá mi kí aya rere lẹ́dẹ̀ ọkọ. Ó ní lọ́jọ́ rírí jẹ̀mí àtàyà mi ni. Ó ní lọ́jọ́ àìrí jẹ èmi àtàdúrà gbèmí nìkan ni. Lónìí lóde lọ́dún kan lè gbà wọn bàbá tó bí ọlọ́mọ. Wá bá wọn gbó nílé ayé kó wá bá wọn tọ́. Ó ti sọdún nínà ìwọ ò ní rí ìbànújẹ́ àrídùnnú rẹ̀ ò ní di bàjẹ́. Ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ ọlọ́run ò ní jó ká ọmọlé. Mo pọ̀ kó níkú mọ́ lórí ọmọ ò níkú mọ́ ọ lọ́wọ́. Kò sí bó bá ti pẹ́ nílé ayé tó. Olúwa ṣèyí ó ní mọ̀ sáré ọmọ láṣọ bá dání wáyé. Mọ́mọ́ Victoria rí olúwa. Mọ́mọ́ mo fi ọ̀la olúwa sì ń dára olóríire ọmọ. Mo pẹ́ kò sí bó bá ti pẹ́ nílé ayé tó mọ nítan náà wò sáré ọmọ. Wá bá wọn pẹ́ bí mo pẹ́ tí ń pẹ́. Òjòjò wá ní sòwò kó mọ́ bá wọn náà jà kókó lára rí ọmọ bá wọn lé. Àdúrà gbèmí o. Aláṣẹ àtolùdarí Duravent Kiddie Store. Ó kárẹ̀ láyé ò ti sọdún nínà. Ọmọ bẹ́ẹ̀ ni a mọ̀ rí ọwọ́ bí ìran bẹ́ẹ̀ ní bẹ̀rí odò àtẹ́lẹsẹ̀ àti ìmọ̀ bẹ̀ náà. Mo pọ̀ mọ́ ní bùbìrì kó o bá wọn jíjó ẹ̀sìn. Agara yóò mọ̀ ní dá Olúwa ṣèyí fún mi àdúrà gbèmí olóríire obìnrin. Ó jẹ́ mọ́ ṣe wẹ́rẹ́ kí n mọ̀ ṣe wàrà kí n mọ̀ relé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ó pẹ́ dílé olókun Ọ̀yọ́ mọ̀ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ó máa lówó lódù bí ìyèrè. Mo pẹ́ dílé olókun láyọ̀lé. Ó máa Àtìbà mọ́ gbọ́ bí mo ti ń po kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ó máa jí lóru kan yín yóò bẹ̀rẹ̀ lókùnkùn. Ọmọ oṣù pálí àní ògùn. Agbọ́dọ̀ ajé bàbá yín ní ẹni owó rẹ̀ bá tó kọ́ lọ tún ṣe. Ó máa jí ṣe bí Ọ̀yọ́ làárí bàbá yín ò jẹ́ ṣe bí ẹnì kọ̀ọ̀kan pín ní sílọ̀mẹ́ ní fífọ́ láyàgì. Ọ̀yọ́ lónìí kárin ìkàsán pa bàbá yín lónìí ká gbẹ́sẹ̀ bóyá ẹ̀yàn. Ọ̀yọ́ kan rí ni wọ́n ń pa láàfin Ọ̀yọ́. Ṣé ọbọ̀ náà bá ti ń gbádé gorí ẹsẹ̀ bó ṣe sílẹ̀ bàbá Sànúsì wọ́n ní ká tó rè yìí gbọdọ̀ wọ́n gógó ká tó rọ́bà bí bàbá yín ó di kánrin kése. Ìgbà tí ń rọ́bà fi ò ẹ̀rù bá mi. Àdúrà gbèmí o. Mo gbọ́ ọmọ gbọ́ bí mo ti ń po kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọ̀yọ́ di méjì ọmọ tẹ́ẹ̀la. Ọ̀gbágbá wọlé ọkà àti ọ̀ èèkàn sẹ́rí gidi wọlé ọmọ Àtìbà. Ọba lọ́dẹ ọmọ gbọ́ bí mo ti ń po kí ìròyìn rẹ̀. Òṣùpá lágbọ́rùn mọ̀ yọ. Ọba tí ṣe bàbá yín lágbẹ́nu lé mọ̀ tààrà òkó ṣe. Ọ̀yọ́ kan rí ni wọ́n po kí àwọn bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ mọ́ra tí ń ra gbẹrú lóòjọ́. Bàbá yín ò níbí ní ká máa wá ọlọ́lá kiri. Ọba òye òbí yàn kó lọ lè sá àsìngbà. Àsìngbà lóhùn òbòdì Ọ̀yọ́ jẹ́. Ni wọ́n fi pé àjíṣe bí Ọ̀yọ́ là àríran bàbá yín ṣe bí bàbá nìkan kò kú ọdún. Àdúrà gbèmí o. Olúwa ṣèyí. Aya Babátúndé Àdìó mọ̀ gbóhùn lẹ́nu mi ó ti sọdún nínà. Ilé èrè á máa tutù fún ọlá á máa tutù fún rẹ̀ gbogbo ọjọ́ kó máa gbọ́ dẹ̀dẹ̀ rẹ̀ sàn bí omi. Mo pẹ́rẹ́ pẹ́pẹ́ lábẹ́ tù. Ibi gìjàgìjà lábẹ́kùn